inú ilé agbára dókítà lèmi àti dókítà ti dóra wa. àǹtí Ṣeun, dókítà yìí yọ okó jáde, ẹ máa gbọ́, àjọ múlẹ̀ níbẹ̀, àti múlẹ̀ tán, àti ṣe gbogbo ẹ̀. wọ́n sọ pé mi àtàwọn kájọ máa fi, ti ask me out. wọ́n á ní mo ti gbọ́, wọ́n ní tábà dorí bó bá ṣe rí sí bẹ́ẹ̀ a máa fẹ́ra wa. mo ní mo ti gbọ́. dókítà ò níyàwó, àṣàṣùgbà tèmi mọ̀ wọ́n yẹn mi ò ríyàwó nínú ilé wọn. àǹtí Ṣeun, èmi àti dókítà a sì bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wa nìyẹn. tá bá fẹ́ bára wa sùn, yàrá yẹn láti máa lọ bára wa sùn. dókítà sọ pé à ń múlẹ̀ ní o, bára wa sùn yẹn o. mi ò ní, kì í ṣe pé bí mi ò gbọ́n kí n sọ pé rárá. àmọ́ gbogbo èké ò ṣẹlẹ̀ pé kí o sọ pé ó yá gba kíni kò jẹ́ kí lè gbà kí n jẹ́. èmi àti dókítà abámúlẹ̀, èmi àti dókítà à ń bára wa lájọṣepọ̀ pàṣípàṣẹ. àwọn èèyàn nínú hospital wọ́n mọ̀. ó wá níyà kan lọ hospital wa náà again, matron ni wọ́n, matron àgbàlagbà ni wọ́n. wọ́n wá pè mí jọ kan, wọ́n wá ní Àníkẹ́, nọ́ọ̀sì Àníkẹ́, mo ní ma, wọ́n ní kíyèsí ọ̀rọ̀ dókítà yìí o. wọ́n ní kíyèsí pé lady kan náà tó wà lọ́sítà yìí tẹ́tẹ̀lẹ́ o, wípé bó ṣe rí ẹ fẹ́ jọra yín. bí dókítà sí láwọn máa fẹ́ nìyẹn o, tó bẹ̀rẹ̀ sí ń gbà fún dókítà tó ń ra wọn lájọṣepọ̀. géè yẹn ti kú nísìnyí o, ṣọ́ra o. mi ní dókítà ò dá o, àmọ́ rọra nígbà tó bá fẹ́ ṣe mẹ́rọ ra o ni wọ́n ṣe. mo ní mo ti gbọ́. wọ́n ní rọra o, mo ní mo ti gbọ́. ọ̀rọ̀ yẹn ó wá dorí àgbà mi kodò. mo ń lọ bí iṣẹ́, ó wá àtijọ́ kan, woman kan ó ti wà ní oyún, ó fẹ́ bímọ. nígbà tó dé, woman yìí mo ṣe kílíníìkì fún. gbà tí màá wo àwọn fáìlì wọn náà máa sọ operation. kò sí kan tó ní kí wíwà má lè bímọ ẹ̀ fún aláàrẹ̀. kí ló operation? ó ní òun wá lọ bèrè lọ́wọ́ dókítà pé dókítà, fáìlì woman tí mo rí pé operation ló máa ṣe fún pé kí n lè kọ́. ó ní má gbàgbàgbàgbà ń pẹ́, ara nǹkan tí mo sọ fún ẹ ní operation ni wọ́n á ní oh okay sir, I understand. ó ló bá lọ. ó ní bẹ́ẹ̀ lọ. ó ní àwọn lè sọ operation 3 4 operation. agbọn àwọn kìíní wá, àwọn specialist wọn wá hospital. ṣé mo nǹkan tó pọ̀ kò tiẹ̀ jẹ́ mọ́ operation. ó ní bẹ́ẹ̀ ló ti ní problem pé ó ní so wọ́n sọ pé wọ́n pe matron. nǹkan tí doctor ní ká máa ṣe yìí, we don't even need it. operation náà ṣe báwọn èèyàn, ṣé wọ́n ṣe normal delivery bí báyìí ni. wọ́n ní wọ́n máa ṣe normal delivery nù. ìgbé doctor bá ti rí pé ọkùnrin yẹn obìnrin yẹn ní ọkọ àbí ọkọ dúró àbí ọkọ, wọ́n ṣáà máa make sure bá ti ní ìdòwò bóyá máa ń ṣe ni bóyá máa ń ṣe lẹ̀ nìyẹn. ẹ káàbọ̀ sórí ètò Gbọ̀ntorí Àtẹ̀ṣe. olúwa ṣe wọn máa kàn jù lóko mi jẹ́ èmi ọmọ ìyá Delta. èmi ọmọ kíra mi pé èmi lọ́mọ jogún ìyá ọ̀la tàlùbọ̀ mo ní kàbíyèsí gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ mo ní kò sí ó dì sí ẹ̀ lórí ojúgbọ́jọ́ di mí mo jòjì dé ọgbà. ọmọ fìrìbí tẹ́gọ́ fìrì ẹnu mi ara mi ò gbà báwì kẹ́ mọ́ra kankan mi. gbogbo yín tẹ̀ rí mi tẹ̀ ń kí mi tẹ̀ ń sọ pé àti ṣe àti lọ́tún ló sì tẹ̀ jẹ́ kí n máa ríra mi bíi celebrity ẹ̀ ṣe mo dúpẹ́. orí yóò ní burú, orí yóò ní dàrú. ẹnìkan wá sọ̀rọ̀ kan tó wú mi lórí lé ni. ẹni ẹ pè mí sọ fún mi, ó lọ ṣe procedure kan tó ń pè ní HSG. ó ní blockage, I don't know, ó lọ sí hospital. I advise people go to hospital lọ ṣe test kó mọ nǹkan tó ṣe ẹ́ kó tó máa ró àgbo mu. ló bá sọ fún mi pé Aunty Ṣeun, there is something about your herbs. mo ní kí ló ṣẹlẹ̀. ó ní ṣé mo kí ní infection tí mo ta fóun yẹn, ìgbà táwọn nọ́ọ̀sì yẹn tó ń ṣe abẹ́ òun tó fẹ́ máa ṣe test fún un, wọ́n á bèrè pé ṣé òun lo oògùn infection ni, ṣé òun treat infection ni. òun ṣe á wò pé àbóhùn ní infection ni. ó ní wọ́n sọ pé mo máa ń mu àgbo. wọ́n á ní oh no wonder pé abẹ́ ẹ̀yin mọ́ pé ẹ̀ ní infection kankan, imagine. ó ní dókítà wọn sọ pé ó yẹ káwọn pe matron lágbẹ́jáde ká wá wo abẹ́ pé kó wá wo nǹkan táwọn sọ àtọ̀ sí woman kan báyìí tán ṣe. so ó ní Àǹtí Ṣeun, in fact orí mi dé ń wú. ó ní àwọn nǹkan tó ń ṣe fún òun gan pé tó sọ pé kíni ẹ̀ máa ń dùn yàn lọ. ó ní ó dùn yàn náà but not that painful bẹ́ẹ̀ náà. but after tó ń ṣe tán náà tó feel àwọn pains yẹn, imagine. ṣe rí ẹ máa lo nǹkan infection. ẹ̀yin obìnrin mi ìbá tó bá ṣábẹ́ ẹ̀ báyìí á máa gbá. ẹ lo nǹkan infection, ẹ lo infection liquid. ó wà ní Olúwa Ṣeun apps. bó jẹ́ sọ fún yín nípa eléyìí tá a pè ní Supermax capsule yìí, alẹ́ ní báyìí, alẹ́ ní
pẹ́ lórí ẹ̀ alẹ́ ni. Diabetes capsule náà wà, ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun herbs. Bẹ́ẹ̀ sì ni a ní high blood pressure capsule òun náà wà, ẹ kàn sí iléeṣẹ́ Olúwaṣeun herbs. Infection capsule náà wà, tó bá lè mu liquid wàá mu eléyìí. Ẹ̀yin ọkùnrin tètè pé àtọ̀ yín sàn ó ní sperm booster rẹ̀ ẹ wá rà á, ẹ ní fàìsàn ló gbà. Ẹ wo àwọn capsule wa, a ní detox pé mo sọ fún yín, ẹ ra detox ó dáa kẹ́ ẹ ní nílé. Òun lèmi gan máa ń lò ọyọ kan lọ́sẹ̀ ni, àìsàn ní gbé wa dé láṣẹ Èdùmàrè. Ó lóun pé ṣé òun tí wàá kóra òun sí wàhálà báyìí àti ìdààmú, òun sì gbọdọ̀ sọ. Ó wá ní àwọn kan tó wá sọ hospital ń gbà yẹn, báwọn yẹn ṣe wá wọn bímọ. Àǹtí Ṣeun, àṣírí tó wà ń bí ọmọ yẹn mi ì ní sọ jáde. Nǹkan tó ń wá rí yẹn ó wá káwọn lára, torí pé òun fúnra lára òun lòun gbẹ̀bí arábìnrin yẹn. Ó ní so àǹtí kò sí kan tó jọ bẹ́ẹ̀. Wọ́n lọ bá dókítà pé dókítà kò yẹ kó ní ó máa bí mi, ó máa bí mọ́ mi. Wọ́n ní ilé ìkọjá agbára òun ò lè sùn, òun ò lè wo. Tó máa ti ojú mọ́ ẹ̀ báyìí òun ò lè sùn, òun lè wo. Tó máa ti ojú mọ́ ẹ̀ báyìí òun ò lè sùn, òun lè wo. Bóun ṣe sọ fún dókítà pé òun fẹ́ quit, òun fẹ́ fi ṣẹ́ wọn bí ẹ̀dá wàá fi ṣẹ́kì nílẹ̀. Ó lóun ti kó wọn náà fẹ́ fi ṣẹ́ ilẹ̀ ẹsẹ̀ òun ò ṣiṣẹ́ mọ́, wọ́n ní wọn bí ẹ̀dá wàá filẹ̀. Iṣẹ́ wo ló fẹ́ filẹ̀? Ó ní wọn ní wípé tí o máa ti lè gbọ́mọ fún ẹni kíníkan òun ṣáà sọ bẹ́ẹ̀. Dókítà wá pé òun wọ́n ṣáà pẹ́ẹ̀tì òun, wọ́n ṣáà ní kó máa wọlé pé wọn ò ní ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn mọ́, pé àwọn ní ìdí ẹ̀ ní ó fẹ́ kíníkan. Ó lóun bá lóun ti gbọ́ kàkẹ́ kó òun mọ̀ kó òun kúrò ń bẹ̀ kó má ṣe bó ṣe di pé ọ̀pàrọ̀ mú òun lọ hospital nìyẹn. Ọlọ́pàá mú òun lọ, òun lò ọ̀sẹ̀ kan lágọ̀ọ́ ọlọ́pàá nínú kí nǹkan tó rówó san tọ́jẹ́ fún kó òun tọ́ bọ̀ wípé anything about that hospital òun ò ní sọ́sítà mọ́. Ìgbà tóun dé gbogbo owó tí wọ́n dájú òun náà wọ́n náà lọ yá ni, wọ́n ní àwọn ló lọ ra ní gúrúmì kìnìkan. Ìgbà tó di ìwé bí lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta tóun dé wọ́n dájú òun wá bọ̀ òun pé ṣé òun máa lọ sí Malaysia. Òun ní Malaysia òun ní iṣẹ́ nursing ó pé ń bẹ̀ ní Malaysia, kó máa lọ bẹ̀ pé tó máa ṣe débẹ̀ òun á lọ sí school sí. Wọ́n ní nǹkan tí bá mi sọ kọ́ lè kí n tó bàbá sí tọ́dọ̀ yín ẹlẹ́ máa rán mi lọ sí nursing school ni ràn mí lọ́yìn àwọn fẹ́ràn àbúrò àwọn kan tó promise àwọn nígbà tó ṣe kéde kan. Wọ́n ní Àǹtí Ṣeun wọ́n ṣàdí pé òun máa tó Malaysia, àwọn ṣe passport, àwọn ṣe gbogbo ẹ̀. Wọ́n wá ní pé wọn ò ní lọ láti yíba yìí o, torí kìíní ní ìkìtọ́ jáde pé láti Mali láti máa wọ Malaysia. Àǹtí Ṣeun wọ́n bá ní máa tí ìkú bí àwọn tó bá ná fìyọ̀ ṣe aṣẹ́wó ní kò ṣe Libya náà kò jẹ́ ṣe Cairo, pé Mali ní Africa country náà tàbí wà bẹ́ẹ̀ pa máa bẹ́ẹ̀ fọ́sẹ̀ kan so that àwọn fún wọn láwọn dọ́kúmẹ́ǹtì kan a máa gbàgbọ́ sí Malaysia bẹ́ẹ̀ láti máa fly wípé àwọn ti wọ̀n láìka àwọn Nàìjíríà láti máa wọ airport kìnìkan oníbo ṣe gbà nìyẹn. Ó dà Àǹtí Ṣeun àwọn bá dé Mali. Nígbà tí mo dé Mali báyìí wáfà wọ́n sọ pé a máa lọ sí kí lórúkọ ẹ̀ òun nọ́mbà tó ń fẹ́ pé fún wa lọ́wọ́ òun lóòótọ́ òun wọ́n fẹ́ ìdẹ́wà ń bẹ́ tá à ń lò lóòótọ́ ibi tó àwọn gbọ́n tó wà ń bẹ kò sí àwọn tí òun mọ̀ jáde òun introduce òun sí ní Nàìjíríà lòun pàdé ń bẹ but ó ṣàdárúkọ òun pé Anike yọ akíníkan òun dẹ̀ mọ̀ pé òun jáde kẹ́ òun dẹ̀ kí lòun fẹ́ ṣe wọ́n náà ti ṣan oníbọ̀tò yá bá sọ pé you start work o gbà tó ọ̀hún débẹ̀ ìjọ kejì wọ́n sọ pé òun máa start work o òun bá ní I'm not working here o wípé na Malaysia dey go wọ́n ní Malaysia na Mali we reach Mali kẹ̀ Mali oní àmọ̀gábẹ̀ lọ sí Malaysia ní Malaysia o bó ṣe sọ fún un pé ó máa yí ìbàdàn tí wọ́n máa ṣiṣẹ́ o ó lè wọ́n sọ pé òun á ń tura láti bá dájú òun sọ̀rọ̀ lórí WhatsApp gbà tó máa ń sọ dájú ẹgbọ́ ó ní ìbàdàn tí wọ́n máa ṣiṣẹ́ wọ́n tó bá ti fẹ́ ní kó o ṣe lọ́hùn jàre ṣé bó ti ṣe tó bá ní bàbá ńkọ́ òun ní òun á kọ́ ti fóònù ní wọ́n lọ bá nìkan tó wà bẹ̀ ìyẹn tójú ẹ̀rọ ìyẹn tiẹ̀ láìkí ohun tó fọ́ra àwọn lára òun má bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ẹ dúró náà má lè táwọn wáyé iṣẹ́ kí làwọn wá ṣe wọ́n ní aṣẹ́wó ní òun aṣẹ́wó nọ́ọ̀sì lòun nọ́ọ̀sì ni bàbá yẹn ti ta ìyẹn tiẹ̀ ń gbọ́ kìíní díẹ̀ ó gbọ́ English kìíní tán your papa don sell you your papa don collect money o your papa collect money as you dey so na 2 years you go work for Alhaji 2 years iṣẹ́ for aṣẹ́wó work
bàbá ẹ̀ gbowó bàbá mi gbowó bóun tó ṣe pè wọ́n ní yàrá nígbà tó mú ẹ tó lọ sí prison owó tá a fi gbà ẹ́ lẹ̀ ó mọ iye òun ní prison òun ò lọ prison ebi ọlọ́pàá ló mú òun ẹlẹ́gbàá gúrúmì mo ní màá san èlò ní gúrúmì tẹ̀sán ṣé bí 200,000 ni wọ́n gbà lọ́wọ́ nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ òun ṣé 200,000 wá tà òun fáwọn ará Mali fọ́dún méjì 200,000 rárá o bàbá ní òun ò ta ẹ́ o àwọn ò ta ẹ́ owó ẹni tó yá àwọn lówó òun ló sọ fún káwọn kó fara ẹ di ẹni tó yá yín lówó ló ní kí n fara mi di ṣé ìyẹn tiẹ̀ bí báyìí ṣé ìyẹn bàbá mi báyìí lóòótọ́ èmi ò mọ yẹn o wọ́n sọ àgbẹ̀ wá pé mi ni mo bí ẹ ó ní òun wá ké òun wọ́n ní dẹ́bàrà àwọn àmì yúnífọ́ọ̀mù àmì tó wà lẹ́nu ọ̀nà ibi táwọn wà wọ́n bá wọn dá káwọn sọ pé àwọn fẹ́ kúrò ibi táwọn wà yẹn àti ṣeun bọ́n ṣe wà nínú bẹ̀yẹn nìyẹn òun dẹ̀ lu ọdún 2 gbáko nínú bẹ̀yẹn ó ní òun padà gbá kámú ni gbà tóun sọ pé rárá wọ́n ní wọ́n ná fóònù sóun lára ó ní bó ṣe gbá kámú nìyẹn ọlọ́dún 2 lòun lòun bẹ̀ yẹn 2 years lòun lòun bẹ̀ má gbàgbé nípa Supermax tí mo sọ fún yín o alẹ́ ni o mi ní sọ jù yẹn lọ kẹ́ ẹ bá ti ra Supermax ẹ kàn rà pẹ̀lú detox ṣé ti rí ẹ rà pẹ̀lú detox méjèèjì yìí ẹ̀yìn àlóyìnbó ẹ mọ́ sùn lé o yẹn náà Nàìjíríà ẹ mọ́ sùn lé o eléyìí 25,000 eléyìí 30,000 alẹ́ ni o méjì péré ló lò tọ́wọ́n bá ti dé. wọ́n ní wọ́n bá ní so ẹ tà mí fún lọ́dún 2 ọdún 2 lòun lòun bẹ́ẹ̀ ó lòun sáwà bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni táwọn bá ti jí láàárọ̀ báyìí ìrírí òun ní Mali mo mọ̀ pé tí wọ́n bá sọ ìrírí ẹ̀ ní Mali odidi pààtì 2 la máa fi sọ ìrírí ẹ̀ ní Mali ẹ jẹ́ bẹ̀rẹ̀ ìrírí ẹ̀ ní Mali fọ́dún 2 tó lò yẹn lẹ́yìn ọdún 2 yẹn tó ẹni tó yẹ kó fòun lẹ̀ kò tún fẹ́ fòun lẹ̀ ó tún fẹ́ tà òun ni àmọ́ tó kó òun náà ti bẹ̀rẹ̀ sí sọ ìwọ̀n èdè tó ń sọ lọ́rùn yẹn ó náà ti ṣeun ó ní èmi náà ti wá gbọ́n mo máa ń bá bàbá mi sọ̀rọ̀ dáadáa mi ò bá wọn jà mi ò bá wọn gbé ìyá mi náà sáà ní ọmọ òun lọ sí ìlú òyìnbó ìyá wọn náà pé wọn sọ pé ilé bàbá ẹnìkan ló ń sẹ́ǹdì owó sí ilé kan ó lóun kan wò pé ṣáwọn tó yẹ kóun tara wọn jáde lélẹ̀ ìṣá wọ́n ta ọmọ yẹn sí Mali tóun dẹ̀ rojọ́ fún yín tó yẹ kẹ́ bá bàbá yẹn lọ jà gbogbo báyìí mọ́ ọmọ yín wá ìyá mi tó wá ń béèrè lọ́wọ́ mi pé kìdí kan ó rẹ̀ girama síkì o ó rẹ̀ àbúrò ẹ̀ kan kìdí kan ó ní Mali yẹn lòun wà tó ń gbọ́ pọ̀kọ̀ ìyá òun kú bẹ́ẹ̀ ni Mali lòun wà tó ń gbọ́ pọ̀kọ̀ ìyá òun tó bàrẹ̀ àjọ yìí òun jẹ́ okú ó ní ẹ̀jẹ̀ òun ní Mali nígbà tó ń débẹ̀ níjọ́ kejì tó sọ fún òun sọ pé òun ò ṣaṣẹ́wó me I no go do this aṣẹ́wó work leave me make I go back if I go back all your money I go bring am only man is okay go back all my money you go bring am bring wetin all my money you go bring am your papa no collect money your papa don collect money and you must work ó lóun máa wọn jà ságídí nínà ni ó máa nà òun ó lóun pé nínà kẹ̀ ṣe bó kó ni kò sí wàhálà olúbó ṣe bẹ̀rẹ̀ nìyẹn olúwàjíjọ́ kan ìjọ tó wọn á gba accept àwọn àjọ wọn á mú inú bẹ́ẹ̀ náà ni o inú ibi tó ń dún àwọn mọ́ bíi tent wọ́n ṣàṣe bíi tent báyìí bẹ̀rẹ̀ dún àwọn mọ́ but ibẹ̀ yẹn ò lè jáde síta torí èèyàn wà lọ́nà tó ṣoṣo àwọn ẹ̀dẹ́ wọn á bẹ̀ wá dún àwọn bí kéèyàn wà ní ẹ̀yìn odi ìlú bí kéèyàn wà ní ẹ̀yìn odi ìlú kọ́kọ́ kí n sọ ọ́nibẹ̀ ọ́ní bí máa yẹn ṣe dé nìyẹn first customer wọn ó náà ṣiṣẹ́ wọn ó ní Nàìjíríà ò lóko ó ní àwọn tó lóko náà wà bẹ́ẹ̀ náà but tẹ́ bá padà àwọn tó lóko ń bẹ̀ wọn ò bí dá wọn ò ní tí wá ṣe alájákẹ́ ẹ fẹ́ yọ̀dí sẹ́yìn ó ní tí máa yí tó dé báyìí tó ní oko tóun fẹ́ dóre tó ti oko ní oko bóun sọ̀rọ̀ ní kó ṣe díẹ̀ o níjọ́ ẹ̀ báyìí tó bóun sùn lọ báyìí gbogbo ilé mi òun dẹ̀ ń dùn kò dókò bọ̀ fòrò ọ̀hún o bóyá mọ oko tó ń kan ilé mi tó bá ti wọlé báyìí gbogbo ojú òbò ló ń kàn àwọn tó ti wà ń bẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ wọ́n sá fún máa yẹn bọ̀ ní kọ́ màá lòun òun ò mọ̀ ń pa ẹ̀ òun tẹ̀lé sá òun tí ì mọ̀ kíní kan ó ṣàwà tó bá ti wà wọ́n máa fáwọn lówó àìmá yẹn máa fáwọn lówó táwọn bá ṣe ní kọ́sítọ́màsì ó máa fáwọn lówó kékeré bẹ́ẹ̀ so àwọn máa ń lówó lọ́wọ́ bóyá àwọn fẹ́ send owó sí àwọn fẹ́ send owó sáwọn èèyàn àwọn máa ń lówó lọ́wọ́ àwọn tó dẹ́dẹ́ wà náà tó bá láìkì àwọn wọ́n máa ń tip àwọn òun ò kí ń mu ọtí òun ò mu gbó òun ò fàájì òun ò ṣe bẹ́ẹ̀ náà kóun tó dé bẹ́ẹ̀ so òun ṣáà ṣe ó ní àti ṣeun
ó ní máa yìí ó bá mú okó ẹ̀ jáde lábẹ́ ẹ̀sùn bó ṣe wá ń ṣe ló máa ń dùn òun ìgbà tó wá dùn òun tán ìdí wá ń dùn òun ìdí ń dùn òun gan nígbà tí ìdí ń dùn òun ẹlòmíràn tó wá dé ìdí yìí dẹ̀ ṣe ń dùn òun ó tún wọlé ó tún bọ̀ ọ́n lájọṣepọ̀ ẹnìkẹta tún wá dé ó tún bọ̀ ọ́n lájọṣepọ̀ níbo ìjọ kejì máa ń tó dùn òun tí ìdí ń dùn òun yẹn ó wá everybody ń sá fún òun ò sá fún òun ò pé obìnrin lòun òun máa rọ́gẹ̀dẹ̀ náà ni ṣé rí obìnrin gbọ́dọ̀ mọ̀ bó ṣe máa absorb pains tó bá ń kọ gbogbo pains obìnrin fèsì pains o menstruation pains ni ovaries virgin ni pains ni on do wa gan à ń fèsì pains I am telling you ìfẹ́ la fi máa ń gba ìbálòpọ̀ yín torí pé a nífẹ̀ẹ́ yín ni torí pé ẹ̀tọ́ yín ni a gbọ́dọ̀ fi dùn yín I am telling you obìnrin míì tẹ́ bá kọ́ tó kó bọ́ ní òbò ẹ̀ báyìí ná orí èlò tí kókó máa land kankankan à ń ká obìnrin sókè ẹsẹ̀ rẹ̀ ń kan orí ẹ̀ ó ń ṣe gbogbo ẹ̀ pains ni o àmọ́ ìfẹ́ tá a ní sí yín la máa fi ń gbà tó ṣe máa ń fi di adùn lára wa lẹ́sìn máa rí i pé a máa gbójú kò bí pains yẹn ibi tó ti ń dùn mọ́ wa yẹn la máa gbójú sí ó dùn òfojú sí ibi pains yẹn ibi tó ti ń dùn mọ́ wa yẹn tó ti ń dùn mọ́ òun yẹn ló gbójú sí àti ṣeun ó ní máa yí bó ṣe oúnjẹ kọ́sítọ́mà nìyẹn kò lóbo mímọ̀ tó ń ló máa wá nígbà tó yá ó sọ fóun wípé òun fẹ́ máa lo rọ́bà dáàbò bò mọ́ bí wọ́n máa ṣe ní fresh to fóun wípé èlò lòun pa òun máa san òní ò lè san owó mi pé èmi kọ́ ni mi lágbára lórí ara mi pé àwọn máa yẹn ni ó ní òkè ó lóun máa san owó mi òun máa gbà mí níbẹ̀ pé òun máa sọ pé èlò lówó mi òun máa san ní dọ́bù òun máa gbà mí pé kóun fẹ́ mi sílé mo ní rárá ó ní sọ pé rárá òun ò fẹ́ pé kó máa wá bó ṣe ń wà kó máa sanwó ó ní ìdí ni wípé òun fẹ́ rí ó ní àwọn kankan tóun fẹ́ mọ̀ níbẹ̀ pé ìlú máa wà tóun máa ti ṣoríire ó ní bùkọ́ tó mú kò tí máa yẹn bá tó ń gbé òun lọ tó bá tún jẹun bẹ́ẹ̀ àwọn ọjọ́ jàǹjọ́ kan tó ti òun bọ́ síta tó fún òun lóyún òun ò fẹ́ bímọ sílùú yẹn rárá wọ́n á ní òkè òun lè gbà fún káwọn máa ṣe ní kíní robot kó jọ nítorí Ọlọ́run ṣé kò ní àrùn bùkọ́ òun ò gbà rú ẹ̀ ló dẹ̀ ní òun ò lárùn kankan kíní kan ó ní máa yẹn tí máa yẹn bá ti dé ó máa gbé òun jáde òun náà ti mójú lẹ̀ àwọn tó máa lọ jẹ oríṣiríṣi ó máa tún drop òun padà báwọn ṣe jọ ń ṣe nìyẹn ìgbàgbé ló máa lọ́dọ̀ òun ó máa nípò máa lo session méjì papọ̀ yes ó máa lò papọ̀ ó lè lo 2 hours àwọn dóra àwọn náà ni òun tó wá gbádùn òkú máa yẹn gan báwọn ṣe bẹ̀rẹ̀ sí dóra wọn ni àwọn èèyàn dẹ̀ ń wá ó náà ti ṣan ó wá jíjọ́ kan ó la pé máa yẹn bó ṣe máa ń wá yẹn máa yẹn ti wá láìkì òun bó ṣe lọ fi nǹkan wọ́n wá nǹkan wá lọ pamọ́ sínú inú ọ̀dọ̀ tòun wọ́n fi síbẹ̀ nígbà tó náà tún bẹ̀ àgbà tó tún wọ́n rí kinní ẹ̀ lọ́dọ̀ òun tó bá yẹ ti jalè bẹ́ẹ̀ yẹn tó bá ti jalè bẹ́ẹ̀ yẹn wọ́n máa nù ẹ́ ẹni tó wà ní tó lè dìbẹ̀ yẹn wọ́n máa mú pankẹ́rẹ́ wọ́n máa jẹ́ sí òun wọ́n máa lù ẹ́ wípé òun jalè ẹlòmíì ó ní bó ṣe rí báyìí ọkọ ni pé ẹni tó wá ń dùn àbẹ́ yẹn sọ pé no Àníkẹ́ kò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ó ní sọ pé Àníkẹ́ ò lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pé bí báwo ló ṣe jẹ́ kí nìkan ó bèrè lọ́wọ́ òun bó ṣe débẹ̀ òun ọmọ ó ní bó ṣe ní wọ́n máa nà òun náà ní o wọ́n máa nà wọ́n dẹ̀ máa nà ẹ́ wọ́n lè nà ẹ́ gbé sí Facebook àbí gbé sí social media ó láwọn social media kan bẹ̀rẹ̀ pé àwọn ò kí ń lò ní Nàìjíríà mẹ́tò pé wọ́n máa ń lò Mali gan ó ní wọ́n lè gbé ẹ síbẹ̀ ó lè ṣe oríṣiríṣi ó nígbà tó bá nà ẹ̀ tán máa gbé ẹ síbẹ̀ ó níjọ́ ẹ̀gbí máa yẹn sì dé yẹn pé lónìí kan tán jí ó ní òun mọ̀ pé uniform man ni máa yẹn sì pé no pé òun kò dọ̀ fọwọ́ kàn òun bó yẹn ṣe sanwó ó ṣáà ní pé èlò nìkan yẹn ó ní no òun ló jí wọ́n ti rí ṣé bẹ́ẹ̀ ti rí wọ́n ṣáà bẹ̀ wọ́n ṣáà ra nǹkan fún gbogbo wọn lọtí fún wọn dípò mú ẹ kó òbí báyìí mo ní rárá sẹ́ ibẹ̀ ni màá wà màmá mi ń pè mí bàbá mi ń pè mí mo dẹ̀ tún send owó sí wọn àti ṣe àwọn méjì pè mí mo dẹ̀ tún send owó sí wọn ibi tí mo dẹ̀ wà fọdún méjì wọn bí mi dákẹ́ ni mo fẹ́ sá lọ kúrò ń bẹ̀ nígbà tọdún méjì pé máa yẹn tó wà mọ ọdọgbọ́n àlòkù mọ́ ó fẹ́ tà ní fẹ́ lómi máa lọ bá pé 2 years mi ti pé ẹni tó tí òun kókó mú tó mú un débẹ̀ òun ò rí mọ́ o ẹni tó ń ṣe àkóso bẹ̀rẹ̀ lòun rí o ó dẹ̀ mọ àwọn yúnífọ́ọ̀mù ni aṣọ àmì táwa máa fi ń ṣe pé àwọn àmì nìkan ló ń lò bíbá àtàwọn tó ṣe àmì àtàwọn tó ṣe àmì ló ń lò níbẹ̀ yẹn ó mọ àwọn yúnífọ́ọ̀mù ni òun wá lọ bá wípé ó dẹ̀ mọ àwọn yúnífọ́ọ̀mù ó lè fi kíní borí gbàgbé máa bo mú ẹ̀ tó pé àwọn kíní bíi àwọn muslim ṣe máa ń lò nìyẹn wọ́n lọ bá pé Alhaji I don't do finish pé tí wọn kò 2 years mi ti pé láti last month ó wá ní okay wọ́n ní àná okay call now pé I wan go back to Nigeria wọ́n ní you wan go back to Nigeria yes I wan go back to Nigeria pé I am tired I want to go back to Nigeria
ó ní work again wọ́n bẹ̀rẹ̀ sí mú sóhun lórí your customer like you kíjọkọ̀ pé this time gbà tó 2 years ẹ̀ ti pé ẹ̀pọ̀ wọn ni máa gbowó lọ́wọ́ òun pé òun ò ní owó òun pé deal máa wà ń bẹ̀ pé so àwọn kan máa gbowó ibi tóun wà ní ó ní no I no wan do it again I wan go back to Nigeria àti ṣeun ibi tí wàhálà ẹlẹ́ẹ̀kejì tó ti bẹ̀rẹ̀ nìyẹn mo ń bọ̀ mi ò tí ì dé ṣé ń gbádùn àbẹ́ ẹ̀ gbádùn rẹ̀ ẹ jẹ́ ìmọ̀ tẹ́ bá ń gbádùn rẹ̀ bẹ́ẹ̀ bá sì gbádùn rẹ̀ ẹ jẹ́ tó mọ̀ ẹ̀ náà ṣe ti gbọ́ ẹ ṣé mo dúpẹ́.